níta fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa gbé yín ga, a gbé yín ga, a yìn yín lógo, a yìn yín lógo, a yìn yín lógo, a yìn yín lógo. Ọpẹ́ lọpẹ́ rẹ, ọpẹ́ lọpẹ́ rẹ, ọpẹ́ lọpẹ́ rẹ, ọpẹ́ lọpẹ́ rẹ. Ìmọ̀ tá ìbá ṣe lórí wa, ṣùgbọ́n ọpẹ́ lọpẹ́ Ọlọ́run. Ó gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ yìí, ẹ̀yin náà máa dúpẹ́ pé Olúwa ò ṣe, 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 Olúwa ò ṣe. Wípé ìmọ̀ta ò ṣẹ, wípé ìmọ̀ta ò ṣẹ, wípé ìmọ̀ta ò ṣẹ. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Ògo. Olúwa ṣeun o, Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín Jésù. Olúwa ẹ gbà yín wa. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa ẹ gbà yín wa. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Olúwa ẹ gbà yín wa. A dúpẹ́ pé ẹ jẹ́ kí ẹ̀mí ó sọnù, ẹ jẹ́ kí ẹ̀mí wa ó bọ́, ẹ jẹ́ kí ẹ̀mí wa ó rá. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Lord, we praise your name. Thank you, Lord. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. Ògo ni fún orúkọ yín. 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 Ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ. Okùn já àwa sì yọ. A dúpẹ́ o torí pé a yọ. A dúpẹ́ o torí pé a yọ. A dúpẹ́ o torí pé a yọ. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Bí ẹ ṣe ń gbọ́ mi tẹ́ ń wò mí torí pé ẹ yọ ni. Ọkàn yín yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ ni. Àwọn kan wọ́n gbúrò wọn ní àárọ̀ àná ṣùgbọ́n láàárọ̀ yìí wọ́n sí wọn báyìí. Jésù ò ṣe o títí wa ò rí bẹ́ẹ̀. Ó ṣe o títí wa ò rí bẹ́ẹ̀. Ògo. Gbogbo ẹ̀ tó ń wò mí ẹ ṣe ògo. 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 Olúwa ṣeun o. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Ọlọ́run bá ṣe ń lọ yìí, Olúwa ẹ máa sìn wá lọ. Àmín Jésù. Ẹ jẹ́ kí àánú kó ṣògo nínú wa. Àmín Jésù. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó tàn. Àmín Jésù. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó tàn. Àmín. Ọ̀rọ̀ yín ìmọ́lẹ̀ ni jẹ́ ó tàn mọ́lẹ̀ fún wa. Àmín. Olúwa ẹ kọ́ wa. Àmín. Ilẹ̀kùn ọ̀rọ̀ jẹ́ ó ṣí. Àmín. Àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ ilẹ̀kùn gbàgbọ́ jẹ́ ó ṣí fún wa. Àmín. Olúwa Jèhófà jẹ́ kí ilẹ̀kùn ṣí fún wa. Àmín. Olúwa jẹ́ a rí àánú gbà. Àmín. Ọ̀rọ̀ yìí jẹ́ ó ṣayé wa ní rere. Àmín. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. 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 A kí wa kúrọ̀lẹ́ níbikíbi tá a wà báyìí. A kí gbogbo wa, àwa tá ń wò wá, gbogbo wa tá ń gbọ́ wa, a kí wa kú àtàárọ̀. A kí wa pé a kú ìpalẹ̀mọ́ Palm Sunday ti ọ̀la. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó kà wá yẹ láti rí Palm Sunday. Àwọn òkan rí Palm Sunday ní last year, wọn ò rí mọ́ níyé ìbáyìí sí. Kì í ṣe pé mímọ̀ ṣe tàwa náà ni, ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Nírọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ tó ṣe kókó ni tí mo fẹ́ kí gbogbo ara lé pátápátá ká listen dáadáa. I want every one of us to listen very well. Let us be attentive to this very important topic in our Christian journey. Òun náà ni a pè ní nígbà tí ènìyàn sùn. Why men slept. Nígbà tí ènìyàn sùn. Mo fẹ́ ká gbọ́ dáadáa. Nígbà tá a máa engage ọ̀rọ̀ yìí, mo fẹ́ ká gbọ́ dáadáa. Ká dẹ̀ listen. Àwọn bá ṣe lè ṣe lónìí bí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ torí ẹ̀mí mọ́ ni olùrànlọ́wọ́ wa. Àwọn bá ṣe lè, àwọn bí tá a lè sọ dé lónìí. Nígbà tí ènìyàn sùn. Why men slept. Nígbà tí ènìyàn sùn. Why men slept. Nígbà tí ènìyàn sùn. Why men slept. Praise the living Jesus. Hallelujah. Kí wọ́n tó bá mi ka ibi tá a máa lò fún kókó ọgbọ́n, mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún gbogbo wa pé kí ló ń pè ní oorun? What is sleep? Sleep, níbi bíbá mo ní sleep is a period of rest during which the sleeper loses the awareness of his environment. Oorun jẹ́ àkókò tí ènìyàn ń sinmi tó jẹ́ pé olóorun yẹn
kò mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídá ẹ̀. Ẹ máa bá mi lọ gbé ènìyàn. Àsìkò tí ènìyàn ń sùn, ẹni tó wá ń sùn yìí kò mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídá. He loses awareness of his environment. Kò mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ máa rí olóorun míì tó bá ń sùn lọ́wọ́, tí èèyàn bá wọlé kò ní mọ̀ pé èèyàn kan wọlé, tí èèyàn bá jáde kò ní mọ̀ pé èèyàn kan jáde, tí èèyàn bá fa aláṣọ gan ẹlòmíì ní mọ̀, ẹlòmíì náà sun delta sleep kò ní mọ̀. There is something they call delta sleep. Ẹlòmíì náà delta sleep kò ní mọ̀ pé ẹnìkan tẹ̀ wù ú, ẹnìkan yọjú òun báyìí, ẹnìkan wọ̀ kò ní mọ̀, torí pé especially tó bá rẹ èèyàn á sùn. So sleep is a state of consciousness. It's a state of unconsciousness. Wípé ẹni yẹn ò mọ ohun tó wà láyìíká, kò mọ ohun tó ń ṣe ní táìmù yẹn, kò wà aware, state of unawareness of not being sleep. Now, ṣé wá rí ká wá ń sọ nípa oorun ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Tẹ́ ẹ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó máa ń sùn ìṣẹ̀lẹ̀ láyé, àsìkò oorun ló máa ń ṣẹlẹ̀. Àsìkò oorun lẹ́yìn àsìkò oorun yẹn máa ń sùn jù. Àsìkò oorun ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń ṣẹlẹ̀. Ibi ṣẹlẹ̀ níbì kan, ọ̀tá wá níbì kan, ọ̀tá ṣe nípa níbì kan, ìvẹ́ǹtì kan ṣẹlẹ̀, earthquake ṣẹlẹ̀ níbì kan. Àsìkò tí èèyàn bá ń sùn, òun náà lọ́pọ̀lọpọ̀ kan yẹn ṣẹlẹ̀ ní wọ́n ṣe lè rí bí rescue ẹ̀. Àwọn ilé kan jó ń bí, ilé kan jó ń bí, ibi tó bá tètè rescue kẹ́mọ̀ kẹ́ bóyá àsìkò oorun ló ṣẹlẹ̀ ni. So ọ̀pọ̀lọpọ̀ wàhálà máa ń sùn ìṣẹ̀lẹ̀ ní àsìkò oorun. Ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá máa ń sùn ìṣẹ̀lẹ̀ ní àsìkò oorun. Àìmọye nínú history àwọn ìlú ńláńlá, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ṣẹlẹ̀ sí wọn ní àsìkò, ó ká wọn mọ́ ibi oorun. Ó ká wọn mọ́ ibi oorun. Mo fẹ́ kí ẹ máa bá ẹ̀kọ́ ìlú lónìí o. A máa rí Jésù ní ọ̀rọ̀ yìí o. Àmín. So àsìkò oorun, ó ká wọn mọ́ àsìkò oorun. Ibi oorun lọ̀pọ̀lọpọ̀ ìjàmbá, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló máa ń sùn ṣẹlẹ̀. Now, tá a bá ń sọ nípa oorun tá à ń sọ yìí, oorun tẹ́lẹ̀ tá a wá ń sọ yìí, à ń sọ nípa kì í ṣe oorun tẹ́ ẹ di ju physical life, ṣùgbọ́n à ń sọ nípa ọ̀pọ̀lọpọ̀ oorun ẹ̀mí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá à ń sùn. Ṣé ẹ rí ilé ayé is a spiritual life. Lóòótọ́ gbọ́ là ń gbé inú ayé yìí pẹ̀lú physical body, but life is first spiritual before it is physical. But even our social life is spiritual before it is social. So tá a bá ń sọ nípa oorun tá à ń sọ bí à ń sọ nípa oorun ẹ̀mí tí ọ̀pọ̀lọpọ̀ wa ń sùn ni à ń sọ nípa ẹ̀. Ó yá Matthew la wà. Matthew ní kí o wá wò gbogbo ẹni tó wà nílé ẹ máa gbọ́rọ̀ yìí o. Ẹ wá wo danger tó wà ní kí ènìyàn máa sọ ẹ̀mí. Eléyìí kì í ṣe bí i Christian nìkan àbí gbogbo èèyàn pátá tí Ọlọ́run dá kò yẹ ká máa sọ oorun ẹ̀mí tí ọ̀pọ̀lọpọ̀ ń sùn òun bá débi táwa yìí, especially àwọn tá a fẹ́ra ní Christian ni. Matthew la wà báyìí 13 àwọn àwo 24 àwòrán ọ̀sàlẹ̀ díẹ̀ ó yá mà. Òwe mìíràn ni ó pa fún wọn wípé. Jésù ló ń sọ̀rọ̀ ní o, gbogbo ènìyàn máa gbọ́. Òwe mìíràn ni ó pa fún wọn wípé. Ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fún irúgbìn rere sí oko rẹ̀. The kingdom of God is like a man that sow a seed into his field. Let's move forward now. Ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn. But while men slept, ọ̀tá rẹ̀ wá. His enemy came. Ó fún èpò sínú àlìkámà. And sowed tares in the wheat. Ó sì bá tirẹ̀ lọ. Ẹ̀dùn mú mi. Ìjọba ọ̀run, Jésù ló ń fi wé. Ó dàbí ìgbà tí ọkùnrin kan ó ní pé tí ó ń fúrúgbìn sínú oko ẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé ó ń ṣe iṣẹ́ sínú oko ẹ̀. Ó ń ṣe iṣẹ́ sínú oko ẹ̀. Ó ń cultivate. Let me use that word. Cultivate is good now. Ó ń cultivate. Ó ń fashion nǹkan sóko ẹ̀. Bí nǹkan yẹn ṣe máa rí, ó ń mọ̀, ó ń ṣe. Wọ́n wá ní ìgbà tó ń ṣe kìíní yẹn tán. Wọ́n wá ní wọ́n wá ní ìgbà tí ó ṣe tán. Ìbátan wá sùn. Ẹ̀lísì báyọ̀. Ọ̀tá wọn wá wá. Gbogbo nǹkan dáadáa tí wọ́n gbìn lẹ̀. Ọ̀tá wá fún nǹkan burúkú sínú ẹ̀. Gbogbo nǹkan tí wọ́n gbìn lẹ̀ tó dáa. Ọ̀tá ṣe kí ni? Ọ̀tá fún nǹkan burúkú sínú ẹ̀. Wọ́n máa fún aláwọn lẹ́sìn kan lónìí. And I want you to listen very carefully. Ẹgbọ́n ọ̀rọ̀ yìí lónìí o. Àní sun ikú. Àmín. Phrase yìí, wọ́n kọ́ fẹ́ ká mú ká tó lọ sàlẹ̀.
ẹlò sàlẹ̀ díẹ̀ kẹgbọ́rọ̀ yẹn. ṣùgbọ́n nígbà tí ewu rẹ̀ sọ jáde. Nígbà tí ewu yẹn wá sọ jáde, that is when the blade of that seed tó wá jáde, ó yá mà. tí ó sì so èso. Ó wá so èso. nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú. Èpò búburú fi ara wọn pẹ̀lú. Yes mommy. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ baálé náà tọ̀ wá. Ṣé mọ̀ pé ìgbà tí ìṣòro burú tó wá yẹn, ṣé mọ̀ pé kò sí ní tó mọ̀kà tí wọ́n ṣe kìíní síbẹ̀. The analogy was that it was when men slept ni wọ́n ṣe nǹkan yẹn. Now ọwọ́ nígbà tí irúgbìn wá jáde, tí harvest wá dé good. Ìgbà tí harvest wá dé, ọwọ́ ní harvest yẹn wá mú èpò búburú jáde. Tí kìí ṣe ohun tí oní ẹni tó ṣe nǹkan síbẹ̀ tó fi síbẹ̀. Ọwọ́ nígbà yẹn àwọn ọmọ ọ̀dọ̀ wá ní wá tọ ẹni wá pé ó yá kí ni mà. wọ́n wí fún un pé Wọ́n bẹ̀rẹ̀ pé olúwa irúgbìn rere kí ìwọ fún sí oko rẹ. ṣé kìí ṣe irúgbìn rẹ̀gẹ̀rẹ̀ tí sí oko ni? Is it not good seed lẹ́gbẹ̀ẹ́ ni? Ó yá mà. níbo ni ó àti ní èpò búburú. Níbo ni lè ti wá jáde wá? Ẹ̀dùn o. Ẹ̀sìnìsà, nǹkan tẹ́ ẹgbìn kan lélẹ̀ yìí. Jésù Olúwa, mo fẹ́ kó yẹ wá sí lónìí. Oh my goodness. Nǹkan tẹ́ ẹgbìn kan lélẹ̀ yìí. Nǹkan tẹ́ ẹgbìn, ọ̀tọ̀ ni ohun tẹ́ ẹgbìn. Ọ̀tọ̀ ni ohun tó jẹ jáde. Kí ló dé? Ẹ máa gbọ́rọ̀ oníbàálẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lẹ́jọ́. Oníbàálẹ̀ rẹ̀ lẹ́jọ́. It's a very critical part of the message. Ó ní ẹgbìn èpò rere, ẹgbìn nǹkan gidi, ibo ni búburú ti jáde ń bẹ̀. Ẹ̀gbọ́n response. ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí. Ike èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀. Ọ̀tá ló ṣe bẹ́ẹ̀. Àìmọye ẹni tí Ọlọ́run dá dáadáa tí ọ̀tá yí ayé ẹ̀ padà láyé. Ẹ ṣe àmì tó le. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè, gbogbo ẹni tí àtọwọ́bọ àyànmọ́ ẹ̀, gbogbo ẹni tí ayé àyànmọ́ ẹ̀ padà ní òjijì nígbà tí bóyá àwọn òbí ẹ̀ ló sùn, bóyá òun ló sùn, lórúkọ Jésù ẹ̀mí mọ́ máa bá yín pàdé. Àmín. Jésù máa bá yín pàdé. Àmín. Jésù máa bá yín pàdé. Àmín Jésù. Àní Jésù máa bá yín pàdé. Àmín Jésù. Gbogbo èpò búburú nínú ayé yín lórúkọ Jésù ẹ̀mí máa mú kúrò. Àmín Jésù. In the name of Jesus. Àmín. Ẹ kà díẹ̀ sí ma. Ó sì wí fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí. Ọ̀tá ló ṣe èyí. Àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì bí pé ìwọ a fẹ́ kí a lọ fà wọ́n tu kúrò. Praise the Lord. Hallelujah. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí báyìí. Ẹ jẹ́ kọ́kọ́ mú wá báyìí. Ọ̀rọ̀ yìí, you see, this statement nígbà tí ènìyàn sùn, mo kọ́kọ́ sọ pé ó ní nǹkan mẹ́ta tó túmọ̀ sí. Number one, ó túmọ̀ sí spiritual negligence. Ní Yorùbá ẹ̀ mo pè ní àìfiyèsí ẹ̀mí. Spiritual negligence. Àìfiyèsí ti ẹ̀mí. Wípé kò sí nǹkan kan jáde, kò sí nǹkan kan náà bẹ́ẹ̀, kò sí nǹkan tó wà bẹ́ẹ̀. Àìmọye wàhálà ló ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa nígbà tí a fiyèsí nínú ẹ̀mí. Àìmọye wàhálà onírúurú ló ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí a ò fiyèsí nínú ẹ̀mí. When we are negligent of our environment, negligence of our behavior, many things, many havoc have been wreaked by the enemy. Ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ nígbà tí a ò fiyèsí. Àkọ́kọ́ tó nínú ẹ̀yẹn. Ìkejì ni pé mo ní spiritual ignorance. Ó túmọ̀ sí àìmọ̀kan ti ẹ̀mí nígbà tí ènìyàn sùn. Àìmọ̀kan ti ẹ̀mí, àìmọ̀kànmọ̀kàn. Bíbélì sọ fún wa pé, my people are destroyed for lack of knowledge. Wípé àwọn ènìyàn mi, ó ní pé wọ́n ṣègbè nítorí wọn ò nímọ̀. Àìnímọ̀ ó mú ìgbé wá, àìnímọ̀ ó mú ikú òjijì wá, àìnímọ̀ ó mú ìyípadà àyànmọ́ wá. Àìmọ̀ tó yẹ kọ́ mọ̀, wọ́n extend destiny mọ́ ọlọ́wọ́ wọn mọ̀. Wọ́n gba spirit ayé ẹlòmí lọ́wọ́ ẹ̀ nítorí àìnímọ̀. Wọ́n gbé nǹkan mi lé lọ́wọ́. Ẹlòmí wọ́n gba mandate lọ́wọ́ ẹ̀, wọ́n gbé ìgò ọtí fún nígbà tó sùn. Ìkẹta ń bí mo ní spiritual carelessness. Àìbìkítà ẹ̀mí. Ẹgbọ́rọ̀ yóò, àìfiyèsí ẹ̀mí, àìmọ̀kan ẹ̀mí, àìbìkítà ẹ̀mí, òun ni kìíní yìí ń sọ gbogbo.
ṣé ní ìgbà tá máa ń sọ pé kò sí nǹkan kò sí nǹkan kan wà ó ilé ayé yìí tẹ́ bá ní kò sí nǹkan bẹ̀ Ọlọ́run má jẹ́ kí èèyàn kú kó tó di kan gbé nǹkan wà ní ayé àwa ni ká ṣí ọpọlọ wa sílẹ̀ àìsọ pé kò sí nǹkan òun ló mú ẹlòmíì kó wà bó ṣe wà yìí so ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ṣe àyídàyídà àyànmọ́ tó gbé wáyé nípa pé kò sí nǹkan tí wọ́n sọ ó wá dùnni lọ́kàn wípé oorun ẹ̀mí lọ́pọ̀lọpọ̀ èèyàn sùn títí kan àwa tá a jẹ́ kìrìsìtẹ́nì là ń sun ẹ̀mí ọ̀tá wa tó jẹ́ méjọ̀ gbogbo àwọn làmọ̀ wípé méjọ̀ a ní méjọ̀ ọ̀tá tó ń lo oríṣiríṣi nǹkan sí wa méjọ̀ ọ̀tá gbogbo àwọn làmọ̀ pé à ń bá èṣù jìjàkadì so òun náà ò dé dúró wípé òun á bá wa fà nílẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ là ń wà bẹ́ẹ̀ ní kí bóyá a ò mọ̀ pé ẹnìkan wà tàbá ìjàkadì àwọn tí ní kí bóyá kò sí anything pé kí ló wà ń bẹ̀ tó ti bẹ̀ yọ àwọn òpin kò sí ọkọ̀ ń bẹ̀ ìwé orin Christian kan ẹ máa gbọ́ ìwé orin yẹn ní Christian má ti wá sí gbọ́bà gẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra gbogbo èèyàn ló láńgẹ́lì áńgẹ́lì sọ pé ìgbà tí wọ́n jókòó báyìí pé mo ti lè sinmi báyìí mo ti lè dúró báyìí sí báyìí áńgẹ́lì jókòó lẹ́gbẹ̀ẹ́ pé má sinmi orí ọ̀tá ni má sinmi ọ̀tá ló ń bọ̀ yìí má sinmi ọ̀tá dúró a ní second stanza orin yẹn ó ní ogun òun àpáàdì èyí tí a kò rí ó ní wọ́n kúnra wọn jọ ó ní wọ́n ń ṣọ́ ìjáfara rẹ̀ wà ní máa ṣọ́ they are looking for your downfall they are looking for when you are going to slack they are looking for your slackness they know your slackness is an opportunity for them to strike ipe ìjọ tó bá slack you see ní ọ́fíìsì ẹ àwọn kan wò pé you see that's why you need to be very careful everybody tó wà careless bóyá níbi iṣẹ́ ló wà ní ilé ló wà ní àdúgbò ló wà ní ọjà ló wà níbikíbi tó bá wà tó wà careless if you are careless wàhálà wà ní careless there is danger in carelessness ọ́fíìsì ló wà ọmọọṣẹ́ tó gbẹ́kẹ̀lé pé a fún ẹ lómi a fún ẹ nígbà ó ń wá ìjọ tó máa jáfara tó ń bá lè wọlé ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìpè ilé ayé kò sí nǹkan ilé ayé yìí ilé ayé lè ju tẹ́ẹ̀rọ lọ ọ̀pọ̀lọpọ̀ a máa rí kà ní ìbàyí wípé ìgbà tí ènìyàn sùn Bíbélì yìí sọ fún wa pé kò yẹ kí ènìyàn máa sun oorun ẹ̀mí ẹni tó dá wa kò dá pé ká máa sun oorun ẹ̀mí ìfà physical sleep tá à ń sùn gan ó ní bá ṣe gbọ́dọ̀ sùn let alone spiritual sleep oorun ẹ̀mí ti kó bá ọ̀pọ̀lọpọ̀ Christian oorun ẹ̀mí ti já àwọn ènìyàn bọ́ oorun ẹ̀mí ti gba ìyànmọ́ láwọn ènìyàn oorun ẹ̀mí ti pa àwọn ènìyàn ní physical àti spiritual ó pa wọ́n spiritually ohun ìkú physical wa mo wá ní kí ni danger of spiritual sleep yìí gbogbo èèyàn máa gbọ́rọ̀ yìí máa sọ mẹ́ta fún wa ká tó close ẹ̀ àkọ́kọ́ danger spiritual sleep ẹ bá mi ka verse 25 ó yá máa ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fẹ́ kò sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ. Number one danger of this spiritual sleep òun ni pé mo ní it allow the enemy to sow destruction. Tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ family lónìí nítorí ẹ gba oorun láàyè oorun tẹ́ ẹ gbà láàyè òun ló mú kí wọ́n fún èpò sí àlìkámà yín márèèjì yín ìtó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ ìgbà tẹ́ ẹ sùn àǹtí oorun lẹ́sùn òun ló mú kí ọ̀tá ìgbéyàwó yín wá fún èpò sálìkámà ó wá jẹ́ ojoojúmọ́ lẹ̀ ń jà you are fighting over trivial things oorun lẹ́sùn hello oorun lẹ́sùn it allow your enemy to sow
destruction. It allows your enemy to sow destruction. It allows your enemy to sow destruction. So oorun lè sùn, ìgbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá, ó máa mú ìparun wá. Bíbélì wípé ó ní ẹ máa gbọ́, ó ní olè kì í wá bí kò ṣe láti jí, láti pa àti láti parun. Ó ní olè kì í wá. You see, the thief cometh not but to steal, to kill and to destroy. You allow enemy to sell destruction and kill your destiny. Ẹ̀yin ẹ̀kọ́ sí ẹ̀ oorun ló fà á. Ohun tí kí ni ẹ̀ ń sọ nìyẹn pé déńjà ibi oorun nìyẹn. Tá a bá sùn ọ̀tá máa wá. Kò sí ìfà orin wa nínú kérúbù kò fàyè gbọ̀n. Orin yẹn ní ogun òun àpáàdì. Èyí tí ìwọ ó ní wọ́n kóra wọn jọ, wọ́n sọ ìjápa rẹ pé ìjọ tó bá slack la máa strike. Ìjọ tó bá slack la máa strike. You see, they cannot strike you when you are vigilant. They strike you when you are slack. Ẹ gbọ́ Bible, Pétérù ó advice Christian nínú 1 Peter chapter 5 verse 8. Ẹ mọ̀ pé ẹni tó ní experience ní Pétérù, òun náà slack nígbà kan. Ẹ gbọ́ advice experience man ni o. Ó ní ẹ máa gbọ́ advice o. Ó ní ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín. Ó ní ó ń búramúramù, ó ní bí kìnnìún tó ń búramúramù, ó ní ohun ẹni tó máa pàjẹ́ káàkiri. Ẹ wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí nígbà kan èmi náà mi ò wà láìrékọjá, mi ò ṣọ́ra. Ó kù díẹ̀, ọpẹ́lọpẹ́ Jésù wọn ò bá rí èké Pétérù mọ́lẹ̀ pátápátá báyìí ni, nítorí èṣù búramúramù débẹ̀, èṣù fẹ́ ìtì ayé, èṣù búramúramù débẹ̀, èṣù fẹ́ ìtì ayé. That's why when I see Christians that are saying prayer does not matter, any Christian, please listen very well, any Christian that is not prayerful is an irresponsible Christian. Any Christian, you see, if you are a Christian and you tell me prayer does not matter, excuse me, you are not a Christian. Because I have said it on this platform that Christianity is not actually a religion. So any Christian that is not praying is an irresponsible Christian. Jesus was talking about prayer. He said, men always ought to pray and not to faint. Kì í ṣe pé bóyá men might pray or men may pray. They ought to pray always. They ought to pray. That is, prayer is an obligation for men. That is the meaning. It's an obligation. Obligation, that is, it's your responsibility to pray. So that, ìgbà tó ń sọ fún wọn Peter tí Jésù lọ ń gbàdúrà tó bá wọn Peter tó ń sùn, ó ní ẹ̀yin tó yẹ kẹ́ máa gbàdúrà, ó ní so you cannot pray and watch for 1 hour. Jésù sọ mí kan, ó ní pray until your joy is full. Ó sọ mọ́ mi, ó ní pray that you might not enter into temptation. So prayer is key. And prayer lẹ máa fi wà lójú kò. Gbogbo ẹni tí ò kí ń gbàdúrà, oorun ẹ̀mí rẹ̀ ń sùn. Oorun ẹ̀mí dẹ̀ nìyí, ó máa lead sí danger tó le. Tẹ́ ẹ bá tiẹ̀ ṣéèkì gan, wọ́n ti lè fún èpò kan síbi kan tẹ́ ẹ̀ tí mọ̀ tí ò ti jẹ́ yọ́nsìn. Tó yẹ pé nígbà tí afẹ́fẹ́ máa dé, wàhálà ló máa bí. So tẹ́ ẹ bá ṣéèkì family yìí wò, wàhálà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé kì í ṣe ìgbà tí ẹ sùn ní èpò wọ́bẹ̀? Tẹ́ ẹ bá ṣéèkì iṣẹ́ tẹ̀ ń ṣe wò tí wàhálà dé yìí, ṣé kì í ṣe ìgbà tí ẹ sùn tẹ́ ẹ gbà pé mo ti ríṣẹ́ mo slack máa tí ì wá sí mi? Gbogbo áńgẹ́lì ń sọ pé ó tí ì lè wá sí mi, wọ́n rò pé mo ti ríṣẹ́ báyìí ọkọ̀ mi máa sinmi báyìí sí. Ìgbà yẹn ni wọ́n wọlé wọ́n strike. Ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí, ìwọ náà trace ẹ pé kí ló ṣẹlẹ̀ gangan, níbo ni mo ti bá kọsẹ̀ gangan, níbo ni mo bá ṣe kì í ṣe ibi oorun ní ṣá. Number 2, ẹ máa gbọ́ number 2 yìí. Number 2 yìí is a very key thing tí mo fẹ́ kí gbogbo yín kẹ́ listen sí. Mo ní during sleep, destiny can be exchanged in sleep. Oh my God. Ẹ bá mi ka 1 King. Ẹ máa gbọ́ o. 1 King chapter 3 verse 20. Máa paraphrase story yẹn. It's a very terrible story. Máa paraphrase ẹ. Ẹ máa wo ohun tí oorun ṣe o. Ẹ máa wo ewu tó wà nínú oorun. Ewu tó wà nínú oorun. Gbogbo Kristẹni ẹ gbọ́ o. Gbogbo Kristẹni tó ń sùn ẹ jíjí òdodo. Gbogbo Kristẹni tó ń sùn wàhálà wà nínú oorun o.
wàhálà wà ní oorun òyàmà. Ó sì dìde ní ọ̀gànjọ́. Ó dìde ní ọ̀gànjọ́. Ó sì gbé ọmọ mi láti ìhà mi. Bẹ́ẹ̀ni. Nígbà tí ìránṣẹ́bìnrin rẹ̀ sùn. Bẹ́ẹ̀ni. Ó sì tẹ́ sí àyà rẹ̀. Bẹ́ẹ̀ni. Ó sì tẹ́ òkú ọmọ tirẹ̀ sí àyà mi. Bẹ́ẹ̀ni. Mo sì dìde ní òwúrọ̀ láti fi ọmú fún ọmọ mi. Sì wò ó, ó ti kú. Ṣùgbọ́n nígbà tí mo wò ó fín ní òwúrọ̀, sì wò ó, kì í ṣe ọmọ tí mo bí. Ẹ̀dùn ọmọ mi, ẹ jẹ́ kí n paraphrase story fún wa. It's a very terrible story. Àwọn obìnrin méjì bímọ, wọ́n jọ ń gbé ilé kan náà. Obìnrin, ẹ máa gbọ́ kéèsì o. Obìnrin àkọ́kọ́, ó bí ọmọ, ó ní ọmọlẹ̀, ó gbé sórí ibùsùn ẹ̀, ó sùn. Obìnrin ẹ̀kejì, òun náà bímọ, ó bí ọmọ tiẹ̀ lẹ̀, ó gbé sórí ó sùn. Obìnrin àkọ́kọ́, ó sùn débi pé ó yí lu ọmọ kú. Praise the Lord. Ó sùn débi pé ọmọ títí ẹ̀ kú. Tẹ́ ẹ bá kà níwájú, ẹ rí pé ọmọ títí ẹ̀ ló kọ́kọ́ kú. Ìgbà tó ń wá rí pé ọmọ tòun ti kú lóru, ó wá gbé ọmọ yẹn, ó wá wo ẹnìkejì ẹ̀ pé wọ́n lọ ẹnìkejì ẹ̀ pé òun ń sùn lọ́wọ́. Ó wá gbé ọmọ títí ẹ̀ alààyè, ó wá gbé lọ sọ́dọ̀ títí ẹ̀, ó wá gbé ọmọ òkú tí ó ti kú lọ́wọ́ títí ẹ̀, ó wá gbé sí ọ̀dọ̀ tẹ́ni ẹ̀. Excuse me o, gbogbo process tí wọ́n fi ń ṣe kìíní obìnrin yẹn ò jí o. Kò fọ́nì tí yín lé wípé èèyàn sùn, wọ́n gbé ọmọ lẹ́gbẹ̀ẹ́, wọ́n exchange ọmọ lẹ́gbẹ̀ẹ́, wọ́n exchange glory ọmọ, kò dẹ̀ jí. I knew this process would take nothing less than 5 minutes, and they did that and she did not wake up. Ká oorun ẹ̀mí, wọ́n dé exchange ògo, wọ́n exchange àyànmọ́, wọ́n exchange mandate, wọ́n exchange ìpè. Àyà, wọ́n exchange iṣẹ́ ìránṣẹ́. Oh my goodness. Wọ́n exchange ògo pásù tí yẹn gbé wáyé, kò dẹ̀ mọ̀ pé wọ́n exchange ẹ̀ nítorí kí ni o, nítorí oorun. Ẹ̀wọ̀n kan, mo fẹ́ sọ̀rọ̀ kan lónìí, gbogbo yín tẹ́ ń gbọ́ mi. Àìmọye ohun táwọn òbí wa ti sùn tó bá ọ̀pọ̀lọpọ̀ wa débi táwọn dé yìí. Ọ̀pọ̀lọpọ̀ youth lónìí kì í ṣe wọ́n ti gba àyànmọ́ lọ́wọ́ wọn, wọ́n ti gbé nǹkan mílẹ̀ wọn lọ́wọ́. Ohun àwọn òbí wọn ló kọ́ sí ẹ̀. Òbí mi, ọmọ mi, kékeré ló ti ṣe bẹ́ẹ̀ fún. Ó kàn wá gbé ìgò nígbà tó dàgbà ni. Kékeré ni wọ́n ti gbé ìgò fún. Bàbá wa ní Olúwa kan sọ ọ̀rọ̀ kan. Ó ní, ẹ máa gbọ́n tó sọ yìí o, wọ́n ní ọmọkùnrin kan wà, wọ́n ní ọmọkùnrin yẹn láàlá. Wọ́n ló sọ pé ní ojú àlá yẹn, wọ́n ní pé wọ́n rí lójú àlá yẹn pé wọ́n gba kinní kan lọ́wọ́ òun, wípé wọ́n wá gbé ìgò kèrègbè ẹmu ló wá gbé fún ọmọkùnrin yẹn. Láti ọdún yẹn òun ló ti bẹ̀rẹ̀ ìrìnàjò kẹrìnàjò. Ohun tí ìgbà tí Ọlọ́run dé sí ayé tó rí ìtúsílẹ̀ gbà ló tó pàtàkì, wọ́n gbà àyàn wọn lọ́wọ́ ẹ̀, wọ́n bí ìgò ti fún. Àìmọye ọ̀dọ́ ń sìn yìí tó jẹ́ pé bí Ọlọ́run ṣe dá wọn ni pé kán lógo láyé, wọ́n ṣe láyé tó jẹ́ pé ọtí ló mú kiri báyìí. Ìyìn mí àmú sí dédé pé a ṣubú sínú gọ́tà. Ọlọ́run kan lábẹ́ o. Ẹgbọ́n tí Báíbù yẹn sọ, ìgbà tí àwọn ọmọ yẹn wá bèè lọ́wọ́ ẹni tó níbẹ̀, ó ní pé ṣe bí èpò, ṣe bí nǹkan gidi ló ṣe síbẹ̀, níbo ni èpò burú ti wá? Ánsà tó fún wọn ni pé ó ní ọ̀tá ni ó ṣe yìí. Gbogbo ohun tí kiri wọ́n ń ṣubú kiri, wọ́n ń ṣàgbèrè kiri, kì í ṣe bọ́ ṣe dá wọn nìyẹn. Ọlọ́run kọ́ ló dá wọn bẹ́ẹ̀. Òjijì ni ọ̀tá wọlé. Òjijì ni ọ̀tá wọlé. Òun ni ọ̀tá fún èpò sálìkámà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń ṣe iṣẹ́ bíńsì, in fact, gbogbo àwọn obìnrin ní ìtàn náà ń léyẹ wọn ní kìíní kan. Ọlọ́run kọ́ ló dá wọn pẹ̀lẹ́yẹ. Ẹlòmíì Ọlọ́run dá gẹ́gẹ́ bí wòlíì àgbáyé. Òun lọ́rọ̀ gbẹyẹ. Wọ́n introduce ẹyẹ sí, wọ́n fún èpò sálìkámà ẹ̀. Wọ́n introduce ọtí sí, wọ́n fún èpò sálìkámà ẹ̀. Wọ́n introduce obìnrin sí, wọ́n fún èpò sí àlìkámà ẹ̀. Wípé kí ó bá lè bring ògo yẹn down. Tẹ́ ẹ bá dẹ̀ rí àlìkámà bring ògo yẹn down. Praise the living Jesus. Hallelujah. Ẹ jẹ́ ìsọ̀rọ̀ kan fún wa. Kí ló gbé Sámsì ṣubú? Oorun ni o. Kí ni mo sọ? Oorun ni o. Oorun ló gbé Sámsì ṣubú o. Tẹ́ ẹ bá ka ìwé Judges chapter 16, oorun ló gbé ṣubú o. Ẹ bá mi kàdé ẹ̀ tẹ́ bá rí. Chapter 16 ló wà. Tẹ́ ẹ bá rí chapter 16 yẹn. Verse 19. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́rọ̀ yìí. Sámsì ni o. Ó sì mú kí ó sùn ní ẹkùn rẹ̀. Delilah mú kí Sámsì sùn. Àbí kéèyàn sùn kan tó ṣe ìdífẹ́ ìrùngbà mi. So it is a dangerous thing to sleep in the spirits. It is a dangerous thing to sleep in the spirit. So it is dangerous for you to sleep.
because your destiny can be exchanged, your destiny can be killed, your mandate can be dragged upon if you sleep. Bóyá mà. Ó sì pe ọkùnrin kan. Ó pe ọkùnrin kan. Ó sì mú kí ó fá ìdí irun méjèèje orí rẹ̀. Wọ́n ní obìnrin yẹn mú kí Samson sùn lẹ́sẹ̀. Nígbà tó rí pé ó ti sùn dáadáa, ó wá pe ọkùnrin kan pé ẹ fá ìdí irun méjèèje. Ẹ̀wọ̀n tó fà yẹn, wọ́n fá ògo kúrò. Ògo tó gbé wáyé ni, ẹ̀wọ̀n pé Samson gbé ògo wáyé ni, ó gbé òró wáyé ni, òun ò ṣiṣẹ́. Dárísìn tó fi mọ̀ bóyá ó yẹ kó ń pèsè àpẹ dáadáa nìyẹn. Òun kò ń ṣe bó ṣe wù ni. Wọ́n wọ̀n nù ẹ̀ títí Samson gbà ní o. Àìmọye ọ̀dọ́ tó ń wọ̀n lọ́wọ́ báyìí tí ò gbà o. Tó jẹ́ pé nípasẹ̀ ohun tó ń ṣe yẹn ògo ti lọ. Ògbóbìnrin lè so. Ògbóbìnrin tó ń bá sùn yẹn ló ń pín ògo tó ní fún. Òun pín fún wọn ni. Ayaláya. Ọkọ ọlọ́kọ, òun pín fún wọn. Òun ó lọ sùn lẹ́sẹ̀ dì lálà. Ẹni tí kò yẹ kó lọ sún ara, ó lọ sún wọn. Wọ́n wá ní wọ́n fá ìdí méjèèje. Ìgbà tó wá fa tán, ògùn lọ ó yá máa mọ́ mi. Òun sì bẹ̀rẹ̀ sí pọ́n lójú. Ìgbà tó gùn ẹ̀ lọ, ó wá ń pọ́n lójú. Mo fẹ́ dún ẹgbẹ́ sọ̀rọ̀ kan ní ìbàdí. Ṣé rí tó o bá kíyèsí ìpọ́njú nínú ayé rẹ̀, calm down, kó o wò pé ṣé kì í ṣe ipasẹ̀ ohun ló mú ìpọ́njú ìwọlé? Ṣé kì í ṣe kó bí a ó sùn? Wo ibi tó bá sùn. Ìgbà tó ń sùn, òun ni wọ́n ní ọ̀tá wa. Tó o bá kíyèsí ìpọ́njú, wo ibi tó ti bá sùn. Ọlọ́run kọ́ ló mú ìpọ́njú wa o. Bíbélì sọ pé gbogbo ohun tí Ọlọ́run dá, ó ní dáradára ni. It's not God. Anything that is not good is not God. Hello? Anything that is not good is not God. Check that thing that is not good is not God. So, tó bá ti rí pé this thing is not good, it did not come from God. It did not originate from God. It means it originated from Satan. So, wá wò pé báwo lè ṣe wọlé, ṣé mi náà sùn ni? Tó o bá sùn kó lè tẹ̀ jí báyìí tí ó yẹ ìdíṣọ́ mọ́ mi. Agbára rẹ̀ sì ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Agbára lọ, ògo lọ. Samson mọ̀ nǹkan kan, ìwé orin kérúbù kan, ó sọ̀rọ̀ kan tó le. Samson mọ̀ ẹni tí ń bẹ̀yẹ̀ o. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ṣá, kò mọ̀ pé ìwé orin kérúbù kan sọ, ó ní ń kún, wo ọ̀pọ̀ ogun tí ń bọ̀, ó ní èṣù ń kún wọn bọ̀. Gún tí ń bọ̀ wá, èṣù kún wọn bọ̀. Àwọn alágbára ṣubú, afẹ́dàmú sọ. Ẹ̀dọ́, àwọn alágbára ṣubú, ṣùgbọ́n kó tó ṣubú, èṣù ló kó ogun wá. Alágbára ni Samson o. Olóṣùgbó yìí. Ta ló kó ogun wá bá? Èṣù ló kó ogun wá bá. Wípé a máa mú ẹ. Báyìí wá sọ fún wa pé ó wá rò pé òun máa gbéra bíi ti ìgbà tí bí yẹn kò wá ní ìrara gbé mọ́. Lójijì kò rárá gbé mọ́. Ó ní mìíràn báyìí. Ara ògì wọ́n ní kò mọ̀ pé Olúwa ti kúrò lọ́dọ̀ ẹ̀. Ìtumọ̀ ẹ̀ ní kí kò mọ̀ pé ìwà láàyè ti kúrò, kò mọ̀ pé ògo ti lọ, kò mọ̀ pé mandate ti lọ, kò mọ̀ pé àyànmọ́ ti lọ, kò mọ̀ pé ògo tó fún yẹn wọ́n ti exchange ẹ̀. Destiny can be exchanged in sleep. Nítorí nìyẹn. It's a terrible thing. Destiny can be exchanged in sleep. Number 3, ẹ jẹ́ fún wa ká tó conclude ẹ̀. Mo ní òun máa ń mú ìdàrúdàpọ̀ wá sáyé èèyàn. Sleep bring confusion into someone's life. Òun máa ń mú ìdàrúdàpọ̀ wá. Tó o bá kíyèsí ìdàrúdàpọ̀ nínú family yìí, nínú ayé rẹ̀, tí nǹkan ò bá lọ déédéé, ìsídà kó jẹ́ pé nígbà tí òbí ẹ̀ sùn, òun ni wọ́n jù nǹkan ẹ̀ sáyé rẹ̀. Àbí nígbà tí wọ́n ọgbọ́n sùn fún ara ẹ̀ ni wọ́n jù nǹkan sáyé yẹn. Kí ló máa wá ṣe? Ohun tó máa ṣe ni o nílò láti jí. Bíbélì sọ fún wa, ó ní awake thou that sleepest. Ó ní gbogbo ẹni tó ń sùn, ó ní èyí jí. Tẹ́ ẹ̀ bá jí, ohun tó ń ṣe yín ò ní lọ, àfi kẹ́ ẹ jí. Ibi oorun ni wọ́n fi sí fún yín. Tẹ́ ẹ̀ bá jí kò ní lọ, àfi kẹ́ ẹ jí. Ṣùgbọ́n kẹ́ ẹ tó lè jí, ẹ ní iṣẹ́ kan láti ṣe. Gbogbo ẹni tó sọnù, ẹ padà sí ọ̀dọ̀ Kristi. Tẹ́ ẹ padà sọ́dọ̀ Kristi, torí pé Kristi nìkan ló lè fún yín ní ìmọ́lẹ̀. Ìgbà tí ìwé yẹn sọ, ó ní arise, ó ní awake thou that sleepest. Ó ní and Christ will give you light. Ó ní Kristi á fún yín ní ìmọ́lẹ̀. Tẹni tí ẹ bá jí, Kristi ò ní fún yín ní ìmọ́lẹ̀. Jíjí yẹn túmọ̀ sí pé one, ó túmọ̀ sí pé tó o bá rí pé o ti yà kúrò Kristi, ẹ padà sọ́dọ̀ ẹ̀, jíjí kan nìyẹn.
tó o bá rí pé aláìmọ̀kànmọ̀kàn ni ẹ́, aláìbìkítà ni ẹ́, aláìfiyèsí ni ẹ́, ẹ yí padà kúrò láìbìkítà, kúrò láìmọ̀kànmọ̀kàn, kúrò láìfiyèsí, ẹ fà sọ́dọ̀ Kristi. Lẹ́yìn yẹn ni Kristi àṣẹ wa ṣe kí ni a wá mú ìmọ́lẹ̀ wá, ìmọ́lẹ̀ àwọn alágbára wa wá bẹ̀rẹ̀ àdúrà tó le. Gbogbo ẹni tó bá ń sọ pé kò sí nǹkan kan ládùúrà, wọ́n ti kú tán wọ́n tí ì gbé ni. Tọ́ni kò sọ kan, prayer changes things, prayer make things happen. Prayer is a weapon of warfare for every right-thinking Christian. Prayer is a weapon of warfare for every right-thinking Christian. Prayer is a weapon of warfare for every sensible Christian. So, mo advice wa lónìí mo gbà níyànjú pé ẹ yí padà, ẹ jí òdodo, ẹ jí kò nù, tẹ́ ẹ bá jí ẹ pa sọ́dọ̀ Kristi, àfọyín ní mọ́lẹ̀, ẹ̀yin náà wá béèrè àdúrà tó le, àdúrà tó le. Onígbàgbọ́ dámúre ní bíbí ìrírí sọ fún wa pé even nínú àìsàn gan apàgọ́ ní ká dámúre. So wọ́n tó bá wọ́n pè bí o ti fi Jésù lẹ̀ àsìkò ní báyìí ká tó rándọ̀ báyìí ká tó gbàdúrà, ẹ pe Jésù níbi tẹ́wà, pe Jésù wá padà sínú ayé mi. Wọ́n ti sùn nígbà kan. Tó bá jẹ́ pé wọ́n pé àwọn òbí ẹnu sùn tàbí òbí tó ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tẹ́rí pé ohun tó ń ṣe ọmọ yín ẹ̀yin lẹ sùn, ọmọ yín ò rí ọkọ fẹ́, ọkọ ń kọ́ lẹ̀, kí ní kan ló wà láyé ẹ̀ tó ń jù sí, excuse me, ọkọ ń kọ àwọn ọmọ kan lẹ̀ báyìí, bóyá wọn ò rọ́kọ fẹ́, ọmọ yẹn pé 30, 35, 40, kí ló ṣe wọ́n? Ó lè jẹ́ pé kékeré lẹ sun àsunpéye, òun lọ ju nǹkan sí ọmọ yẹn lára, tàbí ọmọ yẹn kò ní ibùjókòó from one place to the other, tàbí ọmọkùnrin ni tó jẹ́ pé failure ni ọmọ ológun dẹ̀ lọ́pẹ́. Ẹ wò bóyá ìgbà kan lẹ sùn lọ́jù nǹkan sáyé ẹ̀ ló mú ìbìlísì yẹn wá báyìí. Á pẹ́ tí ohun tẹ́ ẹ sùn lẹ́ rí pé yóò ẹ padà ẹ jí kẹ̀ṣẹ́ ìkáyé ìkíní yẹn wò kẹ́mú tẹ́ máa ṣe. So ẹ máa wí báyìí tẹ̀lé mi pé Jésù Olúwa mo padà sọ́dọ̀ rẹ̀, gbà mí lágbàtọ́, jí mi kúrò nínú oorun, mú ìmọ́lẹ̀ wá fún mi, gba ayé mi pátápátá, gba ayé mi lágbàtọ́, gba ayé mi lágbàtọ́, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ wọnú èmi, tọ́ ìmọ́lẹ̀ fún mi, tọ́ ìmọ́lẹ̀ fún mi, má jẹ́ rìn inú òkùnkùn mọ́, má jẹ́ rìn inú òkùnkùn mọ́. Ògo ni forúkọ Olúwa, Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà bí méjì gbogbo ènìyàn, ẹ pe orúkọ Jésù, ẹni mímọ́ wọnú ayé mi, jí mi kúrò lójú ohun ẹ̀mí tí mo wà, ohun ẹ̀mí tó lè bà tèmi jẹ́, ẹ̀mí mọ́ wọlé sí mi lára, mú kí ìwàláyé rẹ dé, kí n lè jí kó àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, lórúkọ Jésù. Olúwa ẹ̀mí mọ́, Holy Ghost, ẹ̀mí mọ́ wọlé, 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 ẹ̀mí mọ́ wọlé. Mo fẹ́ wà láyé rẹ̀, mo fẹ́ wà láyé rẹ̀, mo fẹ́ wà láyé rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lù sí wà láyé Ọlọ́run, ẹ pé wọlé báyìí, wé wà láyé wọlé báyìí. Àlejò ọmọ kankan nínú ayé mo fẹ́ wà láyé rẹ̀, pé wọlé nínú ilé mi, kí ó tó lọ, nínú ilé mi, pé wọlé mo fẹ́ wà láyé rẹ̀, nínú ìgbéyàwó mi, ẹ̀mọ́ wọlé wá, Jésù ẹ̀mọ́ wọlé wá, 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 mo fẹ́ wà láyé rẹ̀, nínú fámìlì tó ń gbọ́ mi, nínú ayé àwọn mi, ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mọ́ wọlé, ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mọ́ wọlé, ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mọ́ wọlé, ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mọ́ wọlé, ẹ̀mọ́ wọlé, ẹ̀mí mọ́ wọlé, mo fẹ́ wà láyé rẹ̀, nínú ìgbéyàwó ẹ̀mí mọ́ wọlé, ẹ̀mọ́ wọlé, ẹ̀mí mọ́ 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 wọlé. Holy Ghost, Holy Ghost, I need your presence. I need your presence. Holy Ghost, 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 I need your presence. I need your presence. I need your ẹ máa gbàdúrà mi tẹ́ wa. Ẹ máa gbàdúrà. Ẹ̀mí wọn ń jáde sí ẹ̀yìn báyìí. Ó ń jáde sí ayé rẹ̀. Máa gbàdúrà. Máa gbàdúrà. It's your divine helper. Holy Ghost is your divine helper. It's your divine comforter. It's your divine leader. It's your divine guidance. Holy Ghost, ẹ̀mí mọ́ wọlé, 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 wọlé. Holy Ghost, 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 Holy Ghost. Jésù Olúwa wa, ẹ gba ìkejì, ẹni gbogbo ohun tí a ti gbọ́ lọ́wọ́ mi nípasẹ̀ oorun tí mo sùn
àwọn tá a mú lọ kúrò láyé mi tó yẹ kó wà ńbẹ̀ ẹ gbàdúrà Olúwa fi àánú dá wọn padà àdúrà. Orúkọ Jésù. Gbogbo bá fi gbà padà lọ́wọ́ mi. Orúkọ Jésù. Ẹ máa ń dá padà. Jésù wọlé wá. Ẹ dá padà. Ẹ dá padà. Nípa sọ̀rọ̀ tó mọ̀. Ẹ dá padà. Ẹ mọ́ dá padà. Ẹ dá padà. Ẹ mọ́ dá padà. Ẹ mọ́ dá padà. Ẹ mọ́ dá padà. Ẹ mọ́ dá padà. Àyànmọ́, ògo, nípa sọ̀rọ̀ tó mọ̀. Ẹ mọ́ dá àlùmọ́nì, padà. Ẹ mọ́ dá padà. àìdíà, Ẹ mọ́ dá padà. àìdíà, Ẹ mọ́ dá padà. àìdíà tàgbà lọ́wọ́ mi, àìdíà opportunity tàgbà lọ́wọ́ mi, àìdíà opportunity tàgbà lọ́wọ́ mi, gbogbo ń tàgbà lọ́wọ́ mi nígbà tí mo sùn, nígbà tí mo ṣàlàyé mọ́kànlọ́kọ̀, nígbà tí mo kí alẹ́ ayọ̀ mi Olúwa dá padà, dá padà, pàdé dá padà, pàdé dá padà. The Bible says, I will restore to you the years that the canker of palm eaten. Olúwa dá wọn padà, Olúwa dá wọn padà. Jésù Olúwa wa, ẹja mi kàtà ẹ̀ka ni ẹ̀, ohun tí a mú wọnú ayé mi tí kò yẹ kó wà níbẹ̀, ohun tí a mú wọnú ayé mi tó mú mi dàbí mo ti dà yìí, Olúwa tì í jáde, ẹ̀mí mọ́ tì í jáde àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ohun tá a ti bọ́dọ̀ ayé mi, gbogbo tá a wọnú ayé mi, nígbà tí mo sùn àsìkò mi, Olúwa tì í jáde, Olúwa tì í jáde, Olúwa tì í jáde, Olúwa tì í jáde, ẹ̀mí mọ́ tì í jáde, Holy Ghost overshadow me, Holy Ghost overshadow me, Holy Ghost overshadow me, ohun tó wà ní ẹ̀, Holy Ghost tì í jáde, ẹ̀mí mọ́ tì í jáde, ẹ̀mí mọ́ tì í jáde, overshadow me, overshadow me, and remove everything that is not for me, in the name of Jesus. Bíbélì wípé oyigi tó wà ní kò gbé, àwọn tó bó tó gbó, Olúwa pa irúgbìn tú, irúgbìn bìlísì láyé mi, Olúwa pa tú, Olúwa pa tú, irúgbìn bìlísì tí ọ̀tá gbìn, Olúwa pa tú, irúgbìn bìlísì tí ọ̀tá gbìn, Olúwa pa tú. Ẹ̀yẹ́ yẹn gbàdúrà, ó kù sẹ́kọ̀nsì díẹ̀, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, irúgbìn bìlísì, pray. Holy Ghost, uproot every seed of the devil. Holy Ghost, uproot every task of the devil, every task of the enemy, every destruction. Holy Ghost, every conclusion in my family, in my life, in my ministry, in the name of Jesus, in my business. Holy Ghost, uproot it. Holy Ghost, uproot it. Holy Ghost, yes, Olúwa wa, wọ́n gbàdúrà gbogbo ìdílé tó ń gbọ́rọ̀ yìí ni wọ́n kọ́ àdírẹ́sì irúgbìn òkùnkùn nínú ayé wọn yìí ẹ̀mí wọn ẹ̀fà tú. Àmín. Ọlọ́run àánú ẹ̀fà tú. Àmín. Irúgbìn tó yí ayé àwọn ọmọ yín kodò, irúgbìn tí ò jẹ́ kí ọmọ yẹn kó fún yín ní sinmi, irúgbìn tó wà ní ayé ẹ ṣàmì tó le. Mo rí màmá kan wípé ẹ ń ké pé ọmọ yín ò fún yín ní sinmi, irúgbìn tó wọnú ayé tí ò jẹ́ ní sinmi. Ṣé ẹ bá gba Jésù gbọ́ pé ó máa ṣe lórúkọ Jésù, irúgbìn yẹn ó yá kó disappear. Àmín Jésù. Ọwọ́ iná fàtú, Àmín Jésù. ọwọ́ iná fàtú, Àmín Jésù. ọwọ́ iná fàtú, Àmín Jésù. ọwọ́ iná fàtú. Àmín Jésù. Iná ọ̀tẹ̀ tá à ń dá sínú ẹbí kan tó mú ìjà wá lójoojúmọ́, iná yẹn ẹ̀mí wọn bomi àánú pa. Àmín. Olúwa bomi àánú pa. Àmín. Olúwa bomi àánú pa. Àmín. Iná ìjà tá a dá sílẹ̀, Olúwa bomi àánú pa. Àmín. Olúwa bomi àánú pa. Àmín. Olúwa bomi àánú pa. Àmín Jésù. Gbogbo obìnrin sí Olúwa mú kọ́lá yẹ wá. Àmín. Ẹni tó gba àyànmọ́ ẹ̀ lọ, Olúwa restore ẹ̀. Àmín. Olúwa restore ẹ̀. Àmín. Ẹni tó gba ògo lọ, Olúwa restore ẹ̀. Àmín. Ẹ̀ṣẹ̀ tó mú ògo lọ, Olúwa bàbá dárí. Àmín Jésù. Olúwa ṣàánú. Àmín. Olúwa ṣàánú. Àmín. Restore us. Amen. Restore us Amen. unto glory. Amen. In the name of Jesus. Amen. Restore us Amen. unto glory. Amen. In the name of Jesus. Amen. Restore us Amen. unto honor. Amen. Restore us Amen. unto dignity. Amen. In the name. Amen. Mo rí ẹnìkan ó sọ àga ọlá rẹ nù nítorí àìmọ̀kànmọ̀kàn lórúkọ Jésù pẹ̀lú àánú òní o máa gba àga yẹn padà. Àmín. O máa gba àga yẹn padà. Àmín. Within 7 days, God will restore your position. Amen. In the name of Jesus. Amen. God will restore you to honor. Amen. In the name of Jesus. Amen. You will be fully restored. Amen. In the name of Jesus. Amen. Gbogbo ọ̀tá ń gbọ́rọ̀ ẹ̀mí mọ́ kọ́ ọ̀fọ̀ṣádọ́ wa. Àmín Jésù. Ẹ̀mí mọ́ gbàlẹ̀ wa. Àmín. Ẹ̀mí mọ́ gbàlẹ̀ wa. Àmín. Mo fi Ọlọ́run sí ojú iṣẹ́ ẹ̀mí mọ́ máa sìn wá lọ. Àmín. Holy Ghost be our guide. Amen. Holy Ghost be our guide. Amen. Let your presence follow us. Amen. In the name of Jesus. Amen. Àti àwọn àtẹ̀yìntẹ̀ ń gbọ́ àtàtàwà nígbà lórúkọ Jésù ẹ̀mọ́ máa sìn wá lọ. Àmín. Ẹ̀mọ́ máa sìn wá lọ. Àmín. Ẹ̀mọ́ máa sìn wá lọ. Àmín. Ọ̀rọ̀ yìí jẹ́ ó ṣàyẹ̀wò ní eré. Àmín. Ògo ní orúkọ Olúwa. Hallelujah. Ìjì tó ń jà lé yín kò dákẹ́. Àmín. Orí ẹ̀fọ́ ló kó máa sìn yín lọ. Àmín. Ẹ máa rí àánú gbà. Àmín. Ẹ máa ní ọ̀lọ́wọ́. Àmín. Lọ́sẹ̀ ọ̀la tá a máa ń pa Sunday
kó tó di 7 days sí ọ̀la yìí ẹ máa ní àánú ìrànlọ́wọ́ máa dé ìyanu máa ṣẹlẹ̀ you will share your testimony in the name of Jesus you will share your testimony in the name of Jesus your testimony will be established and light will shine upon your ways in the name of Jesus Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ fún àtàràn tẹ́ ti wà pẹ̀lú wa ògo ní forúkọ Olúwa. Hallelujah. A fẹ́ sọ fún yín pé àwa láti ìjọ the Secretary and Assembly Model Parish èmi náà ni Pastor Àbáyọ̀mí Olúga àti ẹnìkejì mi tàjọ wà níbí àwọn ilé evangelist Abọ́sẹ̀dé Ọ̀dẹ́bíyì. So a gbàdúrà pé bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè gbogbo àwọn àtàtì gbà lónìí ó máa mọ yín ó máa mú àwa náà àdèmà rí ìyá rẹ̀ ògo á jẹ́ ti Ọlọ́run ògo ní forúkọ Olúwa Jésù Kristi Olúwa wa. Àmín.